Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ìràwọ̀ kan yọ lókè tó kárí ayé, ìrọ́kẹ́kẹ́ rẹ̀ ó jọ gbogbo aráyé lójú, ariwo lálá rẹ̀ ó mì gbòòrò tìtìtì. Akínfọlárí Tèmítọ́pẹ́ ẹni ìtàn ẹni mọ́nì nìràwọ̀ ọ̀hún ó yá gbogbo aráyé ẹjá jọ máa ká lálùbáríkà ènìyàn. Ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ, ẹ ṣé àyè ọpẹ́ yọ o. Adúpẹ́ o, àyè ọpẹ́ padà yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Tọ́pẹ́ dúpẹ́. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Ọmọ Akínfọlárí dúpẹ́ o. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Bàbá. Adúpẹ́ o, àyè ọpẹ́ padà yọ. Tèmítọ́pẹ́ ó kú ọdún. Ọmọ Akínfọlárí ó kú ìyèdún o. Àbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kò ṣe. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Adúpẹ́ o, àyè ọpẹ́ padà yọ. Àpáta dé o lónìí ọjọ́ ìbí ẹni mọ́nì. Jẹ́jẹ́jẹ́ ni mò ń wẹ̀ lódò òdodo lólódodo wá dódò òdodo wá bá mi lódò òdodo pẹ̀lọ́pọ̀lọpọ̀ dòdò òdodo nínú odò òdodo. Wọ́n ní kí n máa yá dòdò òdodo sẹ́nu òdodo kí wọ́n máa fẹnu òdodo kéwì òdodo fọlódodo alálùbáríkà ẹ̀dá ènìyàn. Tèmítọ́pẹ́ ẹni ìtàn ní sọjọ́ ìbí ẹni ìtàn okú ọdún. Tèmítọ́pẹ́ o ọmọ Akínfọlárí Akínfowórìn Akínfọláyàn panda ọmọ Ìdànrèmọ̀jú ọ̀bà máa wọlé máa rọra olóríire alálùbáríkà ọkùnrin ọmọ kúkúrú tí gbé kúkú ránṣẹ́ adúmáradá alálùbáríkà ọmọ ìwọ ní gbóbìnrin kò lọ́nà tí wọ́n bú ẹkún wọ́n sunkún títí tí wọ́n sunkún délé mi mo pé kí ló dé kí ló ń pa wọ́n lẹ́kún ìkan sọ wípé kí n bá wọn bọ ọmọ Akínfọlárí kó ṣọkọ òun ìkejì sọ wípé bó tiẹ̀ ṣọkọ òun kó sàlẹ̀ òun èmi wá jẹ́ kó máa yé wọn pé tó bá jẹ́ wípé ẹni ìtàn Tèmítọ́pẹ́ ọmọ Akínfọlárí lẹ̀ ń wí alálùbáríkà ọmọ ní í ṣe ó níláárí ó níwà tútù bẹ́ẹ̀ ni kì í ṣèṣe kúṣe wò ó má jẹ́ ń tọ̀ ọ́ tó bá ṣe pọ́bìnrin gangan lèmi jẹ́ ìwọ gangan ni bá fẹ́ torí oníwà ó sì níláárí tó kọjá àfẹnusọ kódà kí n dóbìnrin kí n ti wà lé ọkọ kí n ti bí ọmọ bíi mẹ́fà lọ́jọ́ tí mo bá fojú kọ̀ ọ́ lọ́kọ mi tẹ́ máa dọ́gbọ́n mẹ́fẹ́ bàálẹ̀ máa sì máa bá ọ lọ olóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Ọmọ ológo nìwọ tó yàtọ̀ sọ́mọ ọlọ́gọ ọmọ ọlọ́gọ níbínú ọmọ ológo ìwọ ṣá máa gbádùn ní tìyẹ fáwọn alákọ̀ọ́lẹ̀ kan máa bá kádàrá jà. Ọlọ́run ọba ti gbà fún ọ ó ti jẹ́ olókè lálálá ẹni kúkúrú olóríire ọmọ tí pé gúgù ránṣẹ́ ló ní kíákíá. Ó yá jẹ́ wọ́n máa kìyọ́ lórí kìlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ Ìdànrèmọ̀jú ọ̀bà ìwọ lọmọ amúlà méjì ojúṣoge Ìdànrè ní òun àfẹnajá wẹ́wẹ́ méjì ìwọ lọmọ apàdánjẹ ìwọ lọmọ apàdánṣẹfẹ ìwọ lọmọ apàdánfò làlàlà ìwọ lọmọ aládẹ funfun lórí òkè ìwọ lọmọ eléwúta abìdí kúkúkú lórí òkè òkúta ìwọ lọmọ olómi tó kẹ́ tẹ́rẹ́tẹ́rẹ́ lórí òkúta ìwọ lọmọ olókè tí wọ́n gùn lọ́jọ́ ọdún ìwọ lọmọ olókè tó kalẹ̀ tó dàbí ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ àti gòkè Ìdànrè bí ẹkún ni àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín ni ìwọ lọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin àkúlẹ̀bọ mẹ́rin àbẹ̀rẹ̀bọ olóòótọ́ fi mẹ́rin tó kù ṣe ń lè bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ìlú tó kè yíká ìwọ lọmọ ìlú tó fòkè bora bí aṣọ ọlọ́jọ́ ìbí jẹ́ ń dálé torí bí ìbá dálé mo lè kí ọ̀dọ̀ ọ̀la ìwọ ó máa rí tajé ṣe rírí ṣe rẹ ò ní dúró lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ó máa mọ̀ ọ́ ṣe ebi ẹnu òní pa ọ́ òní jẹ́kù kẹ́yìn ẹran nítorí níbi olórí ti ń gbérí tálámọ̀ ń támọ̀ ìwọ báwo débẹ̀ ó torí ire mo rántí ọjọ́ kìíní àná torí ìjòyè láyé òdìgbẹ́ òdàgbọ̀ ó bá wọn lọ àtàrí ìjòyè lọ́rùn òdìgbẹ́ òdàgbọ̀ ó bá wọn lọ orí àpérè tí ń sọ lọ́jà gbà ó ti wá gbé ọ ó ti dé ọdẹ bí ire ẹ̀dá rẹ̀ ti sì ọdẹ bùsọ ayọ̀ ó máa sọdún mọ́dún àìtọ́kù ilẹ̀ ẹnìkan ìtọ́kù àdájẹ́jẹ́ lọ́kàn tó ilẹ̀ òkè rọrùn ò
ní kú ní kékeré lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ò ní ya wèrè lágbà. yíyẹ ní yẹyẹlé o ó dá mi lójú sáká ó máa yẹ ọ́ kalẹ̀ rírọ̀ ní ràdàbà lọ́rùn àárọ̀ Ọlọ́run gbẹ̀dẹ̀mú kan lọ́jọ́ ìbí o. happy birthday to you na and I wish you long life and prosperity. tó bá wá lẹ́ni tó béèrè wípé ta ló kọrin ewì sínú àwo jẹ́ kó máa yé wọn kọ́ ọmọ kékeré kan ní àpáta ewì ní jẹ́. oyin bá ṣe tán oyin agbéra ó dinú kókó ogi abẹ́rẹ́ bọ̀dọ̀ bá ṣe tán abẹ́rẹ́ bọ̀dọ̀ agbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì. mo ṣe tán mo rebi tá a forí mi sọlẹ̀ sí nígbà ojúmọ́ ti mọ́ jáde gbogbo ilẹ̀ kílẹ̀. ẹ ṣe àyè ọpẹ́ yọ ẹ ṣe àyè ọpẹ́ yọ ẹ ṣe àyè ọpẹ́ yọ o adúpẹ́ o àyè ọpẹ́ padà yọ. ẹ ṣe àyè ọpẹ́ yọ. tọpẹ́ dúpẹ́. ẹ ṣe àyè ọpẹ́ yọ. ọmọ kíkan láàrin dúpẹ́ o. ẹ ṣe àyè ọpẹ́ yọ. bàbá. adúpẹ́ o àyè ọpẹ́ padà yọ. tèmi tọpẹ́ ó kú ọdún ọmọ kíkan láàrin ó kú ìyèdún o. àbá ọdún kan lọ́wọ́ Ọlọ́run ọba kò ṣe. ẹ ṣe àyè ọpẹ́ yọ. ó yọ. ẹ ṣe àyè ọpẹ́ yọ. ẹ ṣe àyè ọpẹ́ yọ. ẹ ó adúpẹ́ o àyè ọpẹ́ padà yọ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.